máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Fún Ìlàáfin Abọ́lódé Ifẹ̀ lójú yẹs mo tuntun dé bí mo ṣe dé apèdè àràbí ẹni lóyin. Ohun tó dá mi lójú ni wípé ẹnìkan ò ní foyin sẹ́nu kó rojú kókó. Dídùn dídùn ní toyin, dídùn dídùn ní tìrèké, dídùn dídùn ní tàwa torí àríjó àríyọ̀ ní tọmọ tuntun. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Elijah araoluwa iná olúwa ọmọ Mr. and Mrs. Olayanju ló ń sọjọ́ ìbí tó tún gbé mi wá sí gbàgede. Akúkú ti mọ̀ wípé ṣẹ̀kẹ̀rẹ̀ tèmi kì í mẹ́wọ̀n yóò dé ìbànújẹ́ o. Araoluwa ọlọ́jọ́ ìbí òní fún Ìlàáfin ọpẹ́ àti ìyìn ni mo bá ọmú wọn o fún ọba mi òkè tó pa ọmọdọ́jọ́ òní o. Ọpẹ́ ni fún Ọlọ́run, omi di ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ di egun. Ọlọ́jọ́ ìbí o pápápá jẹ́ mọ́ délé bàbá rẹ̀. Ògbómọ̀ṣọ́ nílé bàbá tá a ti gbé bí ọlọ́mọ. Ibi tí a ti ń jẹ kàkà tó mẹ̀kọ́ yangan. Ọmọ ajímú tábà ogun ọjà kọ́kọ́ wọn l'Ògbómọ̀ṣọ́ rí nílé bàbá rẹ̀. Ọmọ ajílẹ̀ pínpín ní Ògbómọ̀jọ ogun ògbó ṣẹ́gisẹ́gi. Ògbó iṣu tí ń diyán, ògbó erè tí ń dọ́lẹ̀lẹ̀, ògbó lágbàdo tí ń dẹ̀kọ́ yangan. Ògbó ń bọ̀ ọjà olóògbọ́n nú. Ọ̀sẹ̀ fẹ́rẹ́ lògbó ajílẹ̀tẹ̀ ń bọ̀ ọ̀sẹ̀. Ọmọ ajagun gbadé nìyí nílé bàbá àdá ẹgbẹ́ bí ọlọ́mọ. Elijah araoluwa iná olúwa ọmọ ọlọ́jọ́ ìbí òní. Igúnnugún kì í kú ní kékeré o, àkàlàmọ̀gbò kò ní báwọn kú ní rèwerèwe. A kì í pagún, a kì í jẹgún, bẹ́ẹ̀ ni a kì í figún borí o. Bí èèyàn bá wá fojú digún dẹ̀tì ẹ̀bọ̀ra abọ́rú wọn láṣọ. O ò ní báwọn kúkú ọ̀wọ̀wọ̀, o ò ní kú ní rèwerèwe. Ọdọọdún làwọn rógbó, ọdọọdún làwọn ráùsà, ọdọọdún làwọn ọmọ obì lórí àtẹ. Ibi ò ní bọ́ lọ́lọ́ ọlọ́run ọba mi òkè. Àwọn òbí rẹ wọ́n ní wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ pé wọn ò ní mọ̀ pín ayé rẹ lọ́lọ́ ọlọ́run ọba mi òkè. Fún Ìlàáfin wọn ò dáṣẹ́ jẹ́ o, wọn ò jẹ́ṣẹ́ ara mi. Òjò dẹ́mi lọ́lá Obama ló ní kí n wá mọ̀ kí ọ ní gbèjègbèjọ. Ó pé o ti sọdún èyí náà, ó ní ìmí yóò túbọ̀ aláàyè àti àlàáfíà ara. Màmá Agbẹ́tọ́lá kéwì àrà tí ń pèdè àrà olúwa tó ìkúpolú ìdá àmọ̀ sí Queen Ìlàáfin Entertainment Abọ́lódé Ifẹ̀ lójú ni wọ́n.